in as much tí n bá ti wá fún yín anybody tó bá ti wá fún mi máa wá fún yín mi ní wá fún yín bọ́tẹ́ bá ti wá fún mi máa wá fún yín ẹ sọ tí yín máa sọ tèmi ẹ sọ tí yín máa sọ tèmi bí bá dẹ̀ ṣe ń sọ tèmi ó dangerous fẹ́yìn ó dangerous fẹ́yìn ó mọ̀ pé n táyé ṣe tò sí yín lẹ́yìn ni pé àwọn èèyàn ò mọ̀ pé rọ́lẹ̀ ń pa tí n bá dẹ̀ ń fìdí òtítọ́ múlẹ̀ á máa affect yín béèyàn ò bá wá fún yín ẹ má wá fún wọn even kó má jẹ́ Lizzy Anjorin ẹ má máa stalk àwọn èèyàn kiri ẹ má máa stalk àwọn èèyàn kiri it's quite unfortunate ẹ stalk Mohbad títí tọmọ yẹn fi kú nígbà tẹ stalk ọmọ yẹn kú tán ẹ̀yin lẹ kọ́kọ́ bẹ́ síta ẹ parọ́ ẹ parọ́. ẹni tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ ẹni tó bá rí yín máa mọ̀ wípé ẹ̀ ń wá nǹkan kan lọ́wọ́ wa ẹni tó bá ti rí yín gbogbo ìwà tó wà lọ́wọ́ yín ìwà pé afẹ́fipá gba nǹkan lọ́wọ́ ẹni tí ó ṣẹ̀yàn òun ló wà lọ́wọ́ yín ìwà pé ìwà ẹ̀dá tó fẹ́ fi ipá gba nǹkan lọ́wọ́ èèyàn láìṣẹ̀ láìrò ìwà yẹn ló wà lọ́wọ́ yín ìwà ẹ̀dá tó fẹ́ bà tèèyàn jẹ́ láti fi tún tiẹ̀ ṣe ló wà lọ́wọ́ yín ìwà ẹ̀dá tó fẹ́ pull èèyàn kan down kóun lè dìde ló wà lọ́wọ́ yín ọjọ́ tẹ̀dẹ̀ tí ń ṣe ìjọ́ tálákàn yín ti ń ṣe po òkú síbírí ẹ dúró sáyé ara yín mi ní wá fún yín torí mi ò rí yín tẹ́ bá ti wá fún mi tẹ́ bá dárúkọ mi màá wá fún yín tẹ́ bá dẹ̀ ti ń wá fún mi ó dangerous sí yín tẹ́ bá ń tẹ̀lé yàn tẹ́ bá love ẹni tẹ́ ń tẹ̀lé lára àwọn nǹkan tẹ́ máa sá fún òun ni trouble tẹ́ bá ń tẹ̀lé yàn kan. No ọmọ Bọ́láńlé bóyá o ṣẹ̀ṣẹ̀ ń join live show ni tí n bá ń ṣe show bójú mi ṣe máa ń glossy nìyẹn torí moisturizer tó wà nínú cream tí mo lò torí tí ojú bá dry ó máa crack ṣé èmi mo bẹ́ fùrọ̀ ẹ. $100,000 Easy Ogbede ẹ fi yẹn lẹ yẹ ẹ ti wà ń bí olórí burúkú ni bàbá tó bí yẹn lọ́mọ jẹ́jẹ́ mi ni mo jókòó Debola said I've seen you in Milan, Italy before. You can't see it well here. Bó ṣì wá láìpẹ́ yìí. Lizzy, mo miss yín gan, mo ti wo gbogbo. Ṣé mi làwọn tó ń dó fùrù ẹ̀? Tó ń pariwo miss mi gan. Ọmọ olórí burúkú lélẹ̀ kẹ́. You no get money to buy the drug. Ṣé mi ni drug yẹ? Ṣé èmi ni drug yẹ? Mo ń gbọ́. Íńtánẹ́ẹ̀tì pa. Kí ti rí bí. Ìyẹ́ ẹ parẹ́ máa yé ni. Ìyẹ́ ẹ ra máa yé. Ìyẹ́ ẹ parẹ́ máa yé ni. Ẹ mọ nǹkan tó ṣe ni. Wọ́n report main Instagram page wa yẹn. Thinking pé àwọn máa wá bully wa. A wá ní rí Instagram ṣe show fún wọn padà. Fún mi ní tissue kì í fi clean ojú kámẹ́rà. Tó ti yé yín. Wọ́n rí jẹ́jẹ́ wa la jókòó ẹ̀yìn èèyàn wọ́n wá rọ́ sí orí péèjì mi wọ́n wá sórí péèjì mi tí ṣúgà lè check toilet ó ti yé yín ó rìn nìgan wọ́n wá rìpọ́ọ̀tù wa láti gbà yẹn tí ń kì pé àní ní
péjì mi láti ṣe show láti dá wọn lóhùn.